Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nílé. Ẹ kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìjọsìnmi wa fún ti ọ̀sẹ̀ yìí. A ó dá lábùkún fún ní orúkọ Jésù. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ìjọsìnmi gbogbogbò tí onírúurú ìjọ ń lò káàkiri gbogbo àgbáyé, bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ ẹ̀kọ́ wa fún ti ọ̀sẹ̀ yìí òun ni Káínì àti Ábẹ́lì ṣèrúbọ. Káínì àti Ábẹ́lì ṣe ìrúbọ. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 4, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 títí di ẹsẹ̀ 15. Jẹ́nẹ́sísì orí 4, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 títí di ẹsẹ̀ 15. Tí Bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó, ẹ jọ̀wọ́ ẹ gbé jáde, ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà láti inú ìwé Jẹ́nẹ́sísì nínú ìwé Bíbélì mímọ́ ní èdè Yorùbá láti ẹsẹ̀ 1 Jẹ́nẹ́sísì orí 4. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé Ádámù sì mọ aya rẹ̀, ó sì lóyún, ó sì bí Káínì, ó sì wí pé mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa. Ó sì bí Ábẹ́lì arákùnrin rẹ̀. Ábẹ́lì a sì máa ṣe olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n Káínì a máa ṣe àrokò. Ó sì ṣe ní òpin ọjọ́ wọ̀n-ọn-nì tí Káínì mú ọrẹ nínú èso ilẹ̀ fún Olúwa wá, àti Ábẹ́lì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn àti nínú àwọn tí ó sanra. Olúwa sì fi ojú rere wo Ábẹ́lì àti ọrẹ rẹ̀, ṣùgbọ́n Káínì àti ọrẹ rẹ̀ ni òun kò náání. Káínì sì bínú gidigidi, ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì. Olúwa sì bi Káínì pé, èéṣe tínú fi ń bí ọ? Èéṣì ti ṣe tí ojú rẹ̀ fi rẹ̀wẹ̀sì? Bí ìwọ bá ṣe rere, ara kì yóò yá ọ. Bí ìwọ ò bá sì ṣe rere, ẹ̀ṣẹ̀ bá ní ẹnu ọ̀nà rẹ. Lọ́dọ̀ rẹ̀ ni ìfẹ́ rẹ̀ ó sì máa fà sí, ìwọ ó sì máa ṣalákòóso rẹ̀. Káínì sì bá Ábẹ́lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀. Ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko, Káínì dìde sí Ábẹ́lì arákùnrin rẹ̀, ó sì lù ú pa. Olúwa sì wí fún Káínì pé, níbo ni Ábẹ́lì arákùnrin rẹ̀ wà? Ó sì wí pé, èmi kò mọ̀, èmi ń ṣe olùṣọ́jú arákùnrin mi bí? Ó sì wí pé, kí ni ìwọ ṣe nì? Ohùn ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ń kígbe, pè mí láti inú ilẹ̀ wá. Ǹjẹ́ nísinsìnyí a fi ọ́ ré lórí ilẹ̀ tí ó yanu gba ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ lọ́wọ́ rẹ̀. Nígbà tí ìwọ bá ro ilẹ̀ láti ìsinsìnyí lọ, kì yóò fi ìgbà gbogbo mú èso fún ọ mọ́. Ìsáǹsá àti alárìnkiri òun ni ìwọ sì máa jẹ́ ní ọjọ́ ayé rẹ gbogbo. Káínì sì wí fún Olúwa pé, iye ẹ̀ṣẹ̀ mi ti pọ̀ ju èyí tí èmi lè rù lọ. Kíyèsí, ìwọ lé mi jáde lónìí kúrò lórí ilẹ̀. Èmi sì di ẹni tí ó pamọ́ kúrò lójú rẹ. Èmi ó sì máa jẹ́ ìsáǹsá àtàlárìnkiri ní ayé. Yóò sì ṣe, ẹnikẹ́ni tí ó bá rí mi yóò lù mí pa. Olúwa sì wí fún pé, nítorí náà ẹnikẹ́ni tí ó bá pa Káínì, a ó gbẹ̀san lára rẹ̀ lẹ́rìn 7. Olúwa sì sàmì sára Káínì, nítorí ẹni tí ó bá pa á, ẹni tí ó bá rí i kí ó má bàa pa á. Olúwa sì sàmì sára Káínì, nítorí kí ẹni tí ó bá rí i má bàa pa á. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ akọ ọ̀kan, ẹsẹ̀ akọ orí, ẹsẹ̀ mọ́nigbàgbé, òun ni Jẹ́nẹ́sísì orí 4 tá a kà tán, ẹsẹ̀ 6 àti 7 rẹ̀. Jẹ́nẹ́sísì orí 4, ẹsẹ̀ 6 àti 7 rẹ̀. Ìwé mímọ́ sọ ń bẹ̀ báyìí pé Olúwa sì bi Káínì pé,
èéṣe tínú fi ń bí ọ? èéṣì ti ṣe tí ojú rẹ fi rẹ̀wẹ̀sì? bí wọ́n bá ṣe rere, ara kì yóò yá ọ. Olúwa sì bi Káínì pé èéṣe tínú fi ń bí ọ? èéṣe tójú rẹ fi rẹ̀wẹ̀sì? bí wọ́n bá ṣe rere, ara kì yóò yá ọ. ẹsẹ láti rántí wa nù, ẹsẹ akọ ọkàn nù. Ọlọ́run ó ràn èmi àti yín lọ́wọ́ láti lè máa ṣe rere lọ́jọ́ ayé wa gbogbo. Mo kí yín, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀yin ẹ̀gbọ́n àtàbúrò, pé ẹ kú oríire pé Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti tún rí oṣù mìíràn, oṣù tuntun, oṣù ẹlẹ́ẹ̀kẹfà nínú ọdún 2025 yìí. Olúwa Ọlọ́run Olódùmarè tó sìn wá dé kòríta yìí kò ní padà lẹ́yìn wa, yóò mú wa la oṣù náà já àti òpin ọdún yìí àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa. Nínú oṣù tuntun náà tá a bọ́ sí yìí, á lálùyọ lórúkọ Jésù. Àkórí gbogbo ẹ̀kọ́ wa fún gbogbo oṣù kẹfà yìí òun ni ìpilẹ̀ṣẹ̀ àwọn pẹpẹ àti ìrúbọ. N tá máa kẹ́kọ̀ọ́ lé gbogbo oṣù yìí nù, ìpilẹ̀ṣẹ̀ àwọn pẹpẹ ẹbọ àti ìrúbọ. Bó o ní pẹpẹ ẹbọ ṣe bẹ̀rẹ̀, bó o ní ìrúbọ ṣe bẹ̀rẹ̀, n tá máa kẹ́kọ̀ọ́ lé lórí ní gbogbo oṣù yìí nù. A sì máa kẹ́kọ̀ọ́ lára àwọn baba ńlá wa bíi Káínì àti Ábẹ́lì, Nóà àti Ábúráhámù, Ísákì àti Jákọ́ọ̀bù. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí, ẹ̀kọ́ wa dá lórí Káínì àti Ábẹ́lì nìkan ṣoṣo. Ìdí nìyí tí orí ọ̀rọ̀ wa ọ̀sẹ̀ yìí fi jẹ́ Káínì àti Ábẹ́lì ṣe ìrúbọ. Nínú àkọsílẹ̀ Bíbélì, àwọn ẹni méjì tí wọ́n kọ́kọ́ ṣe ìrúbọ, tí wọ́n kọ́ rú ẹbọ ọpẹ́ nínú ìwé mímọ́, òun náà nu Káínì àti Ábẹ́lì. A sì pín ẹ̀kọ́ náà sí abala mẹ́ta. Abala àkọ́kọ́ nínú ẹ̀kọ́ náà la pè ní ìṣe pàtàkì ọrẹ nínú ìjọsìn. Ìṣe pàtàkì ọrẹ nínú ìjọsìn. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 5 àkọ́kọ́ nínú Bíbélì tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Jẹ́nẹ́sísì orí 4 ẹsẹ̀ 1 sí 5. Tí ẹ bá gbàgbé, Ádámù àti Éfà tí ń ṣe bàbá àti ìyá Kéènì àti Ébẹ́lì, àwọn ni ẹni méjì àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ dá sínú ayé. Àkọsílẹ̀ yìí ta ní nínú ìwé Jẹ́nẹ́sísì orí 1 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 430 títí dé ẹsẹ̀ 29, àti Jẹ́nẹ́sísì orí 2 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 4 sísí dé ìparí rẹ̀. Ṣùgbọ́n ohun tó bà nínú jẹ́ ni pé àwọn méjèèjì sorí kankan. Wọ́n sorí kankan sí àṣẹ Ọlọ́run wípé ẹ̀yin ò gbọ́dọ̀ jẹ nínú èso igi ìmọ̀ búburú àti ìmọ̀ rere. Ọlọ́run kìlọ̀ fún wọn pé jọ́ ẹ bá jẹ ńjọ́ náà lẹ́ kú. Àkọsílẹ̀ yìí ta nínú ìwé Jẹ́nẹ́sísì orí 2 ẹsẹ̀ 14 sí 17, àti Jẹ́nẹ́sísì orí 3 ẹsẹ̀ 6 sí 7. Nínú Jẹ́nẹ́sísì orí 2 ẹsẹ̀ 14 sí 17 lọ́lọ́run ti fún wọn láṣẹ pé ẹ gbọ́dọ̀ jẹ nínú èso igi ìmọ̀ rere àti búburú. Nínú Jẹ́nẹ́sísì orí 3 ẹsẹ̀ 6 sí 7 ni wọ́n ti rú òfin Ọlọ́run. Nítorí ìdí èyí, a lé àwọn méjèèjì jáde kúrò nínú ọgbà àdẹ̀ra tá à ń pè lọ́gbà Édẹ́nì. Kí wọ́n má bàa, a sì lé wọn jáde fún ire ara wọn ni, kí wọ́n má bàa tún lẹ́yìn tí wọ́n ti ṣe ṣẹ̀, kí wọ́n bá pa tó máa mú ọwọ́ wọn, kí wọ́n tó fi mú èso igi ìyè tí ń bẹ nínú ọgbà Édẹ́nì, kí wọ́n sì jẹ, kí wọ́n wá wà ní ipò ọ̀tá Ọlọ́run títí ayérayé. Ìdí nù tọ́lọ́run fi tì wọ́n jáde. Ṣùgbọ́n tó wá dùn mọ́ nínú ni pé bí Ọlọ́run ṣe tì wọ́n jáde náà, Ọlọ́run fúnra ara rẹ̀ kò kúkú sá wọn tì, ó sì tó fún wọn lágbára láti lè bí sí. Nítorí náà, láì ní fi ṣe ìṣubú ènìyàn, láì ní fi ṣe ìṣubú Ádámù àti Éfà nínú ọgbà àdẹ̀ra, ọgbà Édẹ́nì, Ọlọ́run mú kí wọ́n bí sí. Ádámù ní àjọṣepọ̀ ọlọ́kọ-láya pẹ̀lú ìyàwó rẹ̀. Ìwé mímọ́ sì ní àwọn méjèèjì wọ́n sì ní àwọn ọmọ méjì ní tẹ̀léńtẹ̀lé.
ọmọkùnrin méjì làǹtìlanti ní tẹ̀léǹtẹ̀lé ni wọ́n bí wọn. Nítorí náà wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó ṣe kí ni ó ṣeun o. Ẹ bá wẹsẹ̀ ìkíní àti kejì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Jẹ́nẹ́sísì orí 4, ìwé mímọ́ ní Ádámù sì mọ aya rẹ̀, ó sì bí Káínì, ó sì wí pé mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa, mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa, ó sì bí Ábẹ́lì arákùnrin rẹ̀. Ní ìkóríta tá a dé yìí, ó ṣe pàtàkì ká ṣàkíyèsí wípé àjọṣepọ̀ ọkùnrin àtobìnrin àkọ́kọ́ nínú ìwé mímọ́ láàrin lọ́kọláya ni, láàrin ọkùnrin àtobìnrin ni, kìí ṣe láàrin ọkùnrin àtọkùnrin. Láàrin ọkùnrin àtobìnrin tá a ti so pọ̀ nínú ìgbéyàwó ni, kìí ṣe láàrin àwọn ọkùnrin àtobìnrin tí ò tí ì ṣègbéyàwó. Láàrin àwọn ọkùnrin àtobìnrin tá a so pọ̀ nínú ìgbéyàwó ni, kìí ṣe láàrin àwọn ọkùnrin àtobìnrin tí wọn ò sí nínú ìgbéyàwó àbí tí kìí ṣe ìyàwó tàbí ọkọ wọn. Ìlànà Ọlọ́run, àgbékalẹ̀ Ọlọ́run lè yí. Gbogbo ẹni tó bá sì jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run ó yẹ kó máa tẹ̀lé àgbékalẹ̀ àti ìlànà Ọlọ́run yìí. Kìí ṣe kìkì eyín nìkan, ó tún ṣe pàtàkì fún wa láti ṣàkíyèsí ní ìkóríta yìí wípé Ọlọ́run nìkan ní fúnni lọ́mọ. Ọlọ́run nìkan ní máa fúnni lọ́mọ. Ó nìkan náà sì ni ọpẹ́ fúnfún lọ́mọ àti ìyìn náà ló yẹ. Ìdí nìyí tí Éfà fi wípé mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa. Ọlọ́run ní fọmọ fúnni, Ọlọ́run ní fi fúnni, òun náà sì ni ọpẹ́ àti ìyìn tọ́ sí. Tó náà bọ́ bá ń wojú Ọlọ́run fún ọmọ, ojú Ọlọ́run náà ni ọmọ wò, mọ́ wo bòmíì. Mo sì gbàgbọ́ wípé pípẹ́ ó lè pẹ́ ṣùgbọ́n dídé yóò dé. Ó pẹ́ fún Sárà ṣùgbọ́n dé, ó pẹ́ fún Rékẹ́lì ṣùgbọ́n dé, ó pẹ́ fún Èlísábẹ́tì ṣùgbọ́n dé. Pípẹ́ ó lè pẹ́ o ṣùgbọ́n yóò dé. Ọlọ́run ní í ṣe kí ni o, ló ń fọmọ fún ni. Àwọn ọmọ méjèèjì tá a wá bí yìí wọ́n ń dàgbà, wọ́n sì tó ọkùnrin ara wọn ṣe, wọ́n sì olúkúlùkù sì yan iṣẹ́ tó wù láàyò. Nígbà tí Kéènì yan iṣẹ́ àgbẹ̀ olóhun ọ̀gbìn láàyò, Ébẹ́lì ń tiẹ̀ òun yan iṣẹ́ darandaran, àgbẹ̀ darandaran ó yàn láàyò. Ìdí nìyẹn tí ẹsẹ̀ ìkejì, abala kejì ẹsẹ̀ ìkejì ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ fi ní Ábẹ́lì a sì máa ṣe olùṣọ́ àgùntàn, àgbẹ̀ darandaran lòun. Kéènì a sì máa ṣe aróko, àgbẹ̀ olóhun ọ̀gbìn lòun. Ẹnìkan àgbẹ̀ olóhun ọ̀sìn, ẹnìkejì àgbẹ̀ olóhun ọ̀gbìn. Àgbẹ̀ làwọn méjèèjì. Àwọn méjèèjì ni a sì làlùyọ nínú iṣẹ́ tí a yàn láàyò. Àwọn méjèèjì ni a ṣe rere nínú iṣẹ́ tí a yàn láàyò. Ìdí nìyí tí wọ́n fi fínúfíndọ̀ láti inú ọkàn wọn wá pé ó yẹ ká fọkàn moore hàn sí Ọlọ́run yìí. Ọlọ́run tó ṣẹ̀dá wa, Ọlọ́run tó fìbùkún tó fèrè ṣiṣẹ́ wa, ó yẹ ká fọkàn ìmoore wọn wá hàn sí. A méjèèjì wọ́n fínúfíndọ̀. Kìí ṣe k'Ọlọ́run béèrè ọrẹ lọ́wọ́ wọn, kìí ṣe k'Ọlọ́run ní ẹ máa bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ mi. Àwọn mọ́rò àròjinlẹ̀ tí wọ́n sì wò pé ọpẹ́ tọ́ sí Ọlọ́run, àwọn ò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ wò ó lẹ́sẹ̀ ìkẹta àtẹsẹ̀ ìkẹrin. Ìwé mímọ́ ní ó sì ṣe ní òpin ọjọ́ wọn nì tí Káìní mú ọrẹ nínú èso ilẹ̀ fún Olúwa wá. Ábẹ́lì òun pẹ̀lú náà mú àkọ́bí ẹran ọ̀sìn àní nínú àwọn tó sanra. Torí náà nínú ara wọn ní ẹ̀rọ àròjinlẹ̀ tí wọ́n sì wò pé Ọlọ́run yẹ ẹni tó yẹ ká fún ní ọrẹ ọpẹ́. Ṣùgbọ́n ohun kan tó ṣe pàtàkì tá a ní láti kàn kíyèsí òun ni wípé nígbà tí Káínì ti mú ọrẹ ọpẹ́ rẹ̀ bọ̀, ọrẹ tó mú wá kìí ṣe àkànṣe ọrẹ, ohun tó wù ló mú wá. Ọrẹ tó mú wá kìí ṣe àṣàyàn ọrẹ, ohun tó kàn rí ló mú wá. Ọrẹ tó mú wá kìí ṣojúlówó, ohun tó kàn wù ló mú wá. Ọrẹ tó mú wá kìí ṣe èyí tó dára jùlọ nínú ohun ọ̀gbìn oko rẹ̀, ṣùgbọ́n kàn mú nǹkan kan nínú èso ilẹ̀ rẹ̀ wá fún Olúwa ni. Ṣùgbọ́n àbúrò rẹ̀ Ábẹ́lì, ìgbà tó ń mú ọrẹ tirẹ̀ wá, ìwé mímọ́ jẹ́ ó yé wa wípé àṣàyàn ọrẹ ló mú wá.
ojúlówó ọrẹ ló mú wá, àkọ́bí ló mú wá, èyí tó fi hàn pé ó fi tọlọ́run ṣàkọ́kọ́. Kì í wá kàn ṣàkọ́bí nìkan, èyí tó tún dára jùlọ nínú àwọn àkọ́bí. Ẹni bó mo ṣe mọ̀, ẹ̀yin ẹwẹ́sẹ̀ ìkarùn-ún yẹn, ìwé mọ́ sọ fún wa nínú abala kejì ẹsẹ̀ ìkẹrin àti karùn-ún pé nínú ẹsẹ̀ ìkẹrin wípé nínú àkọ́bí ẹran ọ̀sìn àti nínú àwọn tó sanra, nínú àkọ́bí àti nínú àwọn tó sanra, òun ni Ábẹ́lì ti mú wá. Àkọ́bí ni ó tún wá dé èyí tó sanra jùlọ nínú àwọn àkọ́bí. tó àṣàyàn lọrẹ Ábẹ́lì, ojúlówó lọrẹ Ábẹ́lì, àkọ́bí lọrẹ Ábẹ́lì. Ìdí nìyí nínú ẹsẹ̀ ìkẹrin sí karùn-ún tí ìwé mímọ́ fi sọ pé Olúwa sì fi ojú rere wo Ábẹ́lì àti ọrẹ rẹ̀, ṣùgbọ́n Káínì àti ọrẹ rẹ̀ ni àná ní. Ntí ó sì jẹ́ àná ní rẹ̀ kò ju àná lọ. Ọrẹ rẹ̀ kì í ṣàṣàyàn, kì í ṣojúlówó. Ọkàn mú pọ́ọ́kú lówó ẹ̀ nítorí inú àwọn tó gbè wá fún Olúwa ni. Èyí fi hàn wá gbangba wípé Ọlọ́run a máa pàkíyèsí ìṣe pàtàkì, ìṣe kókó ọrẹ wa nínú ìjọsìn. Ọlọ́run ń retí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọrẹ àṣàyàn. Ọlọ́run ń retí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ojúlówó ọrẹ. Kì í kàn ṣe tó kù lápò mi mo fÓlúwa. Ọlọ́run ń retí ká ro àròjinlẹ̀, ká sì wo ohun tó tóbi ká fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ohun tó dára jùlọ ká fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Kì í ṣe ká máa rí ohun tá a kàn rí wá ká sì mú wá. Ọlọ́run ń retí ohun tó jọjú lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run ń retí ohun tó dára jùlọ lọ́wọ́ wa. Ebi Olúwa náà ṣáájú ohun gbogbo tó sì fi ohun gbogbo fún wa. Bí Ọlọ́run bá dára sí wa tó bẹ́ẹ̀, ó yẹ káwa gan pàápàá ká mọ orí Ọlọ́run, ká má jẹ́ àbára mọ orí jẹ. Nígbà tí eléyìí wá ṣẹlẹ̀, dípò tí Káínì tí ìbá fi ṣe àròjinlẹ̀, dípò tí Káínì tí ìbá fi ronúpìwàdà, dípò tí Káínì tí ìbá fi bẹ̀bẹ̀ fún àánú àti ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ̀, ṣe ni Káínì fárígá tó sì bínú sí Ọlọ́run. Ọkàn rẹ̀ rẹ̀wẹ̀sì. Ó rò ó wípé ṣe bẹ́ẹ̀ mi ló wù tí mo mọ́ rẹ mọ́, ebi tó wù mo mú wá, àkókò béèrè rẹ̀ lọ́wọ́ mi, ṣùgbọ́n n ò kúkú àsì pé kí n fi tipátipá mú wá. Ó rò pé kí wọ́n lóde àgbọ̀rẹ̀ mi lọ́wọ́ mi. Ó wá bẹ̀rẹ̀ sí bínú sọ́lọ́run, ó sì ń jowú ẹnì kejì rẹ̀. Bó wá ní Káínì ó ṣe rìn tí ó sì mú ìbínú yìí láàrin ìbínú jalẹ̀ níwájú Ọlọ́run. Èyí ni abala kejì àti abala kẹta nínú ẹ̀kọ́ wa yìí yóò máa tàn mọ́lẹ̀ sí bí a ti ń tẹ̀síwájú. Abala kejì ẹ̀kọ́ wa la sì pè ní ewu tó wà nínú owú jíjẹ. Ewu tó wà nínú owú jíjẹ. Eléyìí sì ní í ṣe pẹ̀lú ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, Jẹ́nẹ́sísì orí 4 ẹsẹ̀ 6 sí 9. Jẹ́nẹ́sísì orí 4 ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 9. Sí àwọn òwe òyìnbó kan, ó ní owú jíjẹ ní gbòǹgbò ìkórìíra. Jealousy is the root of hatred. Owú jíjẹ ní gbòǹgbò ìkórìíra. Ìbínú àti ìjowú Káínì sí àbúrò rẹ̀ Ábẹ́lì ó wá jẹ Ọlọ́run lógún, torí pé Ọlọ́run ti ṣàkíyèsí wípé ìbínú rẹ̀ yìí àti ìjowú rẹ̀ yìí, ewu ń bẹ lóko ló ń jẹ Kéènì. Ewu ń bẹ lóko ló ń jẹ Kéènì, ló ń jẹ gan fúnra ara rẹ̀, ewu ni. Torí ìdí èyí Ọlọ́run kìlọ̀ gidigidi fún Káínì láti ṣe ìkáwọ́, láti ṣe àkóso ìbínú rẹ̀, kí ìbínú rẹ̀ má bàa tún yọrí sí nǹkan míì tó burú ju tó ti ṣẹlẹ̀ lọ. Ṣé pèlè yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọ ká nínú ẹsẹ̀ 8 àti 9. Ìwé mímọ́ ní Káínì sì bá Ábẹ́lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀. Ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko, Káínì dìde sí Ábẹ́lì arákùnrin rẹ̀, ó sì lù ú pa. Nínú ẹsẹ̀ 6 sí 7, ìwé mímọ́ ní Olúwa sì bi Káínì pé, èéṣe tínú fi ń bí ọ? Èéṣe tí ọkàn rẹ̀ rẹ̀wẹ̀sì? Bí ìwọ bá ṣe rere, ara kì yóò yà ọ́. Bí ìwọ kò bá sì ṣe rere, ẹ̀ṣẹ̀ bá ní ẹnu ọ̀nà rẹ̀.
lọ́dọ̀ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ó sì máa wà, ìwọ ó sì máa ṣe alákòóso rẹ̀. Bí Ọlọ́run ṣe kìlọ̀ fún Káínì tó pé kó ṣe ìkáwọ́ ìbínú rẹ̀, ohun tó bà nínú jẹ́ jùlọ ni wípé Káínì kọ etí ikún sí ìkìlọ̀ Ọlọ́run. Ìbínú Ọlọ́run ó wá sórí Káínì náà nítorí ìbínú rẹ̀ sí Ọlọ́run, nítorí ìjowú rẹ̀ sí àbúrò rẹ̀. Káínì wá kórìíra Ọlọ́run, ó sì kórìíra arákùnrin rẹ̀. Nítorí náà ó wá tan arákùnrin rẹ̀ lóko, bí mo ṣe kà nínú Bíbélì lẹ́ẹ̀kan. Ó wá tàn lóko, ó sì pa síbẹ̀. Báyìí ni Káínì ṣe jẹ́ apànìyàn àkọ́kọ́ nínú ayé yìí. Apànìyàn àkọ́kọ́ nínú ayé yìí ò ní Káínì. Ẹsẹ̀ ìkẹjọ tí mo kà lẹ́ẹ̀kan, ó ní Káínì sì bá Ábẹ́lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀, ó sì ṣe nígbà tí wọ́n wà lóko. Káínì sì dìde sí Ábẹ́lì arákùnrin rẹ̀, ó sì lù ú pa. Níwọ̀n ìgbà tí bàbá àti ìyá wọn ò sì sínú oko, Káínì sì rò pé eléyìí tí mo ti ṣe yìí àṣegbé ni, kò sẹ́ni tí ó yẹ̀ mí lówó rẹ̀ wò. Káínì rò wípé kò sẹ́ni tó lè tí ó mẹ́tọ́ pa, ẹranko kan wọ́n rò pọ́ pa lóko. Ṣùgbọ́n páńpẹ́ ìdájọ́ Ọlọ́run kò sẹ́ni tí ò lè mú. Ojú Ọlọ́run ń wo gbogbo ènìyàn, torí pé ìwé mímọ́ ní amòòkùn, bàbá wa lẹ̀ Yorùbá ní amòòkùn jalè. Bí ọba yí ọba rí ọ, tọ̀hún wò ọ́. Ojú Ọlọ́run tó ibi gbogbo, ó sì rí ohun gbogbo. Ojú Ọlọ́run tó Káínì nígbà tí ń pa arákùnrin rẹ̀. Ọwọ́ Ọlọ́run gùn, kò síbi tí ò ká. Ọwọ́ Ọlọ́run gbá Káínì mú ṣìnkán níbi tó ti ń pa arákùnrin rẹ̀. Torí náà nínú ẹsẹ̀ ìkẹsàn ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Ọlọ́run wá ń bi Káínì léèrè pé níbo l'Ábẹ́lì arákùnrin rẹ̀ wà? Nígbà tí Káínì náà ó sì dáhùn, ìdáhùn tó sọ ni pé èmi ò mọ̀, èmi ṣe olùtọ́jú arákùnrin mi, bí ẹ̀yàn mi lọ́dẹ pé mọ̀ sọ ni, ẹ fi mí ṣọdẹ fún wọn mọ́. Ṣùgbọ́n Káínì ò mọ̀ wípé kò sóhun tó sápamọ́ fún Ọlọ́run. Ènìyàn lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ènìyàn tẹ́sẹ̀ rẹ̀ bá gùn, èèyàn lè bọ́ nínú ìdájọ́ ènìyàn bó bá lọ láti ná fáwọn ènìyàn, àwọn agbẹjọ́rò àti àwọn adájọ́. Ṣùgbọ́n kò sí ìbọ̀bẹ́ kan ṣoṣo tẹ́nikẹ́ni lè ṣe fọ́lọ́run. Torí náà kò sí ẹnikẹ́ni tó lè bọ́ nínú ìdájọ́ Ọlọ́run. Káínì ò bọ́. Abala kẹta tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí yóò nànàná fún wa lẹ́kùnrẹ́rẹ́ bí Káínì ò ṣe bọ́ nínú ìbínú àti ìdájọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ṣe pàtàkì fún wa láti kíyèsí wípé kí Ọlọ́run ó tó gbé ìdájọ́ rẹ̀ tá a máa wò lábala kẹta ẹ̀kọ́ yìí kalẹ̀, Ọlọ́run fún Káínì ní oore ọ̀fẹ́ láti wí tẹnu ẹ̀. Ọlọ́run fún Káínì lóore ọ̀fẹ́ láti ro àròjàre tiẹ̀ náà. Ọlọ́run fún Káínì ní oore ọ̀fẹ́ láti sọ tara rẹ̀, láti sọ tẹnu ẹ̀ kó tó di pé a gbé ìdájọ́ kalẹ̀ fún un. Kì í wá ṣe kìkì èyí nìkan, èyí ẹjọ́ Káínì yìí tó fi hàn gbangba wípé lóòótọ́ àti lódodo ìjowú a máa yọrí sí ìkórìíra a sì máa yọrí, àti ìbínú a sì máa yọrí sí ìpànìyàn. Ìdí nìyí tó fi jẹ́ pé àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi a ní láti kíyèsára nínú ìjowú ọmọnìkejì, nínú ìbínú, pàápàá jùlọ ìbínú òdì bíi ti Káínì yìí. Èyí ló sún wa sí abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, tí í ṣe abala kẹta, èyí tá a pè ní ìjìyà Káínì. Ìjìyà Káínì, èyí tí à ń lọ kẹ́kọ̀ọ́ nínú ẹsẹ̀ ìkẹwàá sí ìkẹẹ̀dógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Jẹ́nẹ́sísì orí 4 ẹsẹ̀ ìkẹwàá sí ìkẹẹ̀dógún. Ní abala yìí òun la ti rí tí Ọlọ́run ti gbé ìdájọ́ kalẹ̀ gbèè ní orí Káínì. Káínì ò lè jàjàbọ́. Ìdí òsì lè jẹ́ ó jàjàbọ́ ni pé ẹ̀rí àrígbámú wà. Kí sì ni nǹkan ẹ̀rí náà? Nǹkan ẹ̀rí náà ẹsẹ̀ ìkẹwàá sọ fún wa, ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ Ábẹ́lì tá a ta sílẹ̀ ó ní ẹ̀rí àrígbámú tí ò jẹ́ kí Káínì ó lè jàjàbọ́.
níwájú Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹwàá ní ó sì wí pé kí ni ìwọ ṣe nì? Ohùn ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ń kígbe pè mí láti inú ilẹ̀ wá. Níbi tápá Kéènì ti jábọ́ nù, níbi apá rẹ̀ ti jábọ́ nù, torí a rí ẹ̀rí àrígbámú tí ò lè ṣẹ́ mọ́. Ìgbà tí Káínì ò lè jàjàbọ́ mọ́, torí a rí ẹ̀rí àrídájú pé ẹ̀jẹ̀ ẹni tó ta sílẹ̀ nìyí. Ìgbà yẹn lọ́lọ́run wá tó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. Síbẹ̀ ó wá tó jẹ́ ohun ìyàlẹ́nu fúnni, ohun kan míì èyí tí Káínì tó ṣe. Ṣùgbọ́n kí a tó wo nǹkan míì tí Káínì tó ṣe, ẹ jẹ́ á gbọ́ tí ìdájọ́ Ọlọ́run wí nínú ẹsẹ̀ 11 sí 12 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ìwé mímọ́ ní ǹjẹ́ nísinsìnyí a fi ọ́ rẹ́ lórí ilẹ̀ tí ó yanu tó gba ẹ̀jẹ̀ arákùnrin rẹ lọ́wọ́ rẹ. Nígbà tí ìwọ bá ro ilẹ̀ láti sísìnyí lọ, kì yóò fi agbára so èso fún ọ mọ́. Ìsáǹsá àti alárìnkiri nìwọ sì jẹ́ láyé. Ẹ má gbàgbé, iṣẹ́ tí Kéènì ń ṣe iṣẹ́ àgbẹ̀ olóhun ọ̀gbìn ni. Nígbà tá a wá filẹ̀ bú nítorí rẹ̀ ní ìsìn, ó túmọ̀ sí wípé yóò máa ṣiṣẹ́ ṣùgbọ́n kò ní rérè jẹ. Ìyún ni pé òṣì ni ó takú. Kì í wá ṣe kìkì ìyún nìkan, bí máa wá ti ń dọ́yà yóò jẹ́ san bí ọ̀bà jẹ́ san, bí ọ̀bà jẹ́ san ni ọ̀bà kú. Ìdí nu tí ìwé mímọ́ fi ní ìsáǹsá àti alárìnkiri ni wò ó jẹ́ ní ayé. Nígbà tí Ọlọ́run gbé ìdájọ́ yìí kalẹ̀, tí a fi Káínì gégùn, kì í ṣe Káínì nìkan la wá fi gégùn, a tó fi ilẹ̀ gégùn. Lẹ́ẹ̀kejì, ẹ má gbàgbé inú ìwé Jẹ́nẹ́sì orí 3, nígbà tí bàbá àtìyá Káínì táwọn ṣẹ̀, tí wọ́n jẹ èso tọ́lọ́run ní wọn mọ́ jẹ, a fi ilẹ̀ gégùn gbà náà. Ìgbà kejì tá a tó fi ilẹ̀ gégùn torí ènìyàn nìyí. Sáà bàbá wa lẹ̀ Yorùbá ní òwú tí ìyá gbọ̀n lọmọ rẹ̀ ọ̀ràn. Òwú tí Ádámù àti Éfà gbọ̀n ní Kéènì ràn. A tó filẹ̀ bú lẹ́ẹ̀kejì nítorí ènìyàn. Láì wá ní fi ṣe èyí, èèyàn á mọ retí wípé kí Káínì tiẹ̀ pé Olúwa ẹ dákun ẹ ṣàánú mi. Dípò bẹ́ẹ̀, tí Káínì ó fi mọ̀ sí Olúwa ẹ ṣàánú mi, ẹjọ́ kò tẹ́ ń lọ́rùn ló pè sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run sì tún gbà láàyè, ó tún fún apààyàn lórí ọ̀fẹ́ kó pe ẹjọ́ kò tẹ́ ń lọ́rùn. Ẹnìkan bí mi léèrè pé bó mo sì mọ̀ pọ́pọ́ ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn. Ẹ jẹ́ á jọ kà nínú ẹsẹ̀ 13 sí 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ibẹ̀ ni Kéènì ti pẹjọ́ kò tẹ́ mi lọ́rùn s'Olódùmarè. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Ìwé mímọ́ ní Káínì sì wí fún Olúwa pé iye ẹ̀ṣẹ̀ mi ti pọ̀ ju èyí tí mo lè rù lọ. Kíyèsí, ìwọ lé mi jáde kúrò níwájú rẹ, èmi wá di ẹni tí ó pamọ́ kúrò lójú rẹ. Èmi ó máa jẹ́ ìsáǹsá àti alárìnkiri ní ayé. Yóò sì ṣe ẹgbẹ́ tó bá rí mi yóò wá pa mí. Ẹjọ́ kò tẹ́ lọ́rùn tó pèsè Olódùmarè nù. Níwọ̀n ìgbà tí Káínì tó sì jọlọ́gbọ́n lójú ara rẹ̀ tọ́mẹjọ́ kò tẹ́ mi lọ́rùn pè, níwọ̀n ìgbà tí Káínì tí ó ti ká àbámọ̀ bọ́nú nítorí pé ó ṣekú pa arákùnrin rẹ̀, níwọ̀n ìgbà tí Káínì tí ò ti ẹ̀rọ olúkúwàdà tí ò yí padà tọ́kàn rẹ̀ yí gbè, Ọlọ́run wá ṣe tó gbẹ̀yìn fún. Ọlọ́run wá sàmì sí láà. Kò sẹ́ni tí ó pa ọ́. Rádaràdà tó máa bá kí ayé rẹ nìyí. Ṣé bẹ́ẹ̀ nìyí wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ kà nínú ẹsẹ̀ 15 àti 16. Ìwé mímọ́ ní Olúwa sì wí fún un pé nítorí náà ẹnikẹ́ni tó bá pa Káínì a ó gbẹ̀san lára rẹ̀ lẹ́rìn méje. Olúwa wá sàmì sí Káínì lára nítorí ẹni tí ó bá pa á, ẹni tí ó bá rí i kí ó má bàa pa á. Nítorí ẹni tí ó bá rí i kí ó má bàa pa á. Káínì sì jáde
kúrò níwájú Olúwa ó sì jáde kúrò níwájú Olúwa. yín ni pé àjọṣepọ̀ òun àtọlọ́run níbi tó pin sínú. Ọlọ́run ní jẹ́ kájọṣepọ̀ èmi àti yín kó pin pẹ̀lú Ọlọ́run. Ibi tájọṣepọ̀ òun àtẹlẹ́dàá rẹ̀ níbi tó pin sínú. Ó wá lọ jókòó ní ilẹ̀ lòdì ní ìhà ìlà oòrùn Ídẹ́nì. Ibi tájọṣepọ̀ Káínì àtọlọ́run tó ti parí nù. Níbi tí ẹ̀kọ́ wa tó náà ṣe parí nù. Ṣùgbọ́n tá tó máa lọlé, ẹ jẹ́ á fa kókó 2 àbí 3 yọ nínú ẹ̀kọ́ yìí fún ìgbé ayé wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ fàyọ náà ni wípé ẹ̀kọ́ yìí kọ́ wa pé kí a máa fi ohun tó dára jùlọ fún Ọlọ́run. Ká máa fún Ọlọ́run ní ọrẹ tó dára jùlọ. Ká má kàn máa mú tá a bá rí wá fọ́lọ́run. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká kàn máa mú tá a rí wá fọ́lọ́run. Ká máa ṣe àkànṣe ọrẹ. Ká máa ro àròjinlẹ̀ ká sì máa mú àkànṣe ọrẹ wá. Ká má kàn ní change tó kù lápò mi, owó tó kù lápò mi mo fi sọrẹ. Nínú àyọkà yìí a rí wípé àìmú àkànṣe ọrẹ wá ní ó jẹ́ kọ́rẹ Kéènì ó ṣètẹ́wọ́gbà. Mímú àkànṣe ọrẹ wá ló jẹ́ kí ọrẹ Ébẹ́lì kó ṣètẹ́wọ́gbà. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé nígbà gbogbo tá a bá fẹ́ ṣe ọrẹ, ká ṣe àkànṣe ọrẹ f'Olúwa. Ká fún Ọlọ́run léyìí tó tóbi jù. Ká fún Ọlọ́run léyìí tó dára jù. Èyí tó tóbi jù, èyí tó dára jù ní Ábẹ́lì fún Ọlọ́run. Ẹ jáwọ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò, ẹ jáwọ́ nínú fífún Ọlọ́run ní ànákùn owó àpò yín. Ẹ jẹ́ á máa ra àròjinlẹ̀ ká tó dá ọrẹ gbogbo tá a bá fẹ́ dá. Ẹ jẹ́ á máa ṣe àṣàyàn ọrẹ, ojúlówó ọrẹ fún Ọlọ́run. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká ṣọ́ra fún owú jíjẹ. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, owú jíjẹ ní gbòǹgbò ìkórìíra. Owú jíjẹ ní gbòǹgbò ìkórìíra. Tí ìkórìíra bá sì ti dé, ẹ̀mí lè lọ sí. Owú jíjẹ ní gbòǹgbò ìkórìíra. Bí ìkórìíra bá sì ti dé, ẹ̀mí lè lọ sí. Ẹ jẹ́ á ṣọ́ra fún owú jíjẹ. Owú jíjẹ jẹ́ kan náà àwọn àṣìṣe Káínì tó fi pa àbúrò rẹ̀. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká máa ṣèkáwọ́ ìbínú wa. Ìwé mímọ́ sọ wípé ká má bínú. Ntí ìwé mímọ́ sọ ni pé bínú, má ṣe ṣẹ̀, má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú rẹ. Ẹ jẹ́ ká kọ́ láti máa ṣe ìkáwọ́ ìbínú wa. Ìbínú yòówù tí a bá ṣe ìkáwọ́ rẹ̀ yóò yọrí sí ohun búburú gbogbo. Kódà yóò yọrí sí ìpààyàn, bó ṣe yọrí sí ìpààyàn fún Káínì. Ọlọ́run sì kìlọ̀ fún, ẹ̀ṣẹ̀ bá lẹ́nu ọ̀nà rẹ̀, ọbẹ̀ lọ́kàn rẹ̀ ó máa fà sí. Ṣùgbọ́n kò gbọ́, ó kọtí ikún, ó kọtí dídì sí ohùn Ọlọ́run. Ẹ má jẹ́ á kọtí dídì sí ohùn Ọlọ́run. Lọ́nà mìíràn, ẹ̀kọ́ yìí kọ́ wa pé bá a bá tiẹ̀ ṣèèṣì dẹ́ṣẹ̀, ká má gbé ẹ̀ṣẹ̀ wa pamọ́, ká má ṣàwáwí, ká má dára wa láre. Bí Káínì ti ń dára rẹ̀ láre, bí ti ń ṣàwáwí. Ká má gbẹ́ṣẹ̀ wa pamọ́, bí Káínì ti ń gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́. Èmi ń ṣe olùtọ́jú arákùnrin mi bí. Dípò bẹ́ẹ̀, ẹ jẹ́ á tètè lẹ́sẹ̀kẹsẹ̀ ká ronúpìwàdà, ká ní ìrònúpìwàdà tòótọ́, ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀, ká béèrè fàánú. Kò sóhunkóhun tó sápamọ́ fọ́lọ́run. A lè fohunkóhun pamọ́ fún, a lè fohun tó pọ̀ pamọ́ fún èèyàn, ṣùgbọ́n a lè fohunkóhun pamọ́ fọ́lọ́run. Olóore ọ̀fẹ́ sì ni Ọlọ́run wa. Ó láàánú, yóò sì dáríjì ẹlẹ́ṣẹ̀ tó bá ronúpìwàdà tòótọ́. Lọ́nà mìíràn, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má máa yára dá ọmọnìkejì wa lẹ́jọ́. Bí Ọlọ́run gangan fúnra ara rẹ̀, ohun tọ́lọ́run ṣe ń bí ìyà mí lẹ́nu. Bí Ọlọ́run tójú rẹ̀ rí lé tó róko, tọwọ́ rẹ̀ tó lé tó tóko, torí gbogbo bí Káínì ti ń pa arákùnrin rẹ̀, gbogbo ẹ̀ lọ́lọ́run wò. Kò sí èyí tó sápamọ́ fún un. Síbẹ̀ Ọlọ́run sì tún wá fún Kéènì lórí ọ̀fẹ́ wí tẹnu rẹ̀.
ro àròjàre tiẹ̀ kí n tó gbé ìdájọ́ kalẹ̀. Ẹ jọ̀wọ́ bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé, ẹ jẹ́ á ṣọ́ra láti máa yára ṣèdájọ́ ọmọnìkejì. Ìwé mímọ́ ní má ṣe dáni lẹ́jọ́ ká má bàa dá ọ lẹ́bi. Ẹ jẹ́ á máa fúnra wa láǹfààní kólúkúlùkù wí tẹnu ẹ̀ kó ro àròjàre tiẹ̀, kí olúkúlùkù sì tún lórí ọ̀fẹ́ láti pẹjọ́ kòtẹ́nilọ́rùn. Káínì odidi apààyàn tó ju Ọlọ́run Olódùmarè rí, Ọlọ́run tí tó fún láǹfààní ó tó pe Ọlọ́run ní lẹ́yìn tọ́lọ́run gbé ìdájọ́ kalẹ̀ tán ó tó sọ pé kòtẹ́nilọ́rùn. Ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká má máa yára ṣèdájọ́ ọmọnìkejì wa o. Lọ́nà mìíràn ní ìparí, ẹ̀kọ́ yìí kọ́ wa wípé kò sí ẹnikẹ́ni tó lè bọ́ nínú ìdájọ́ Ọlọ́run. Kò sí ẹnikẹ́ni tó lè bọ́ nínú ìdájọ́ Ọlọ́run. Téèyàn bá nífọ̀n léèkánná ó lè bọ́ nínú ìdájọ́ èèyàn. Tẹ́sẹ̀ rẹ̀ bá gùn tó mọ̀yàn ó lè bọ́ nínú ìdájọ́ ènìyàn. Tówó máa ń bẹ lápò tó lè ná fáwọn agbẹjọ́rò àtàwọn adájọ́ ayé ó lè bọ́ nínú ìdájọ́ ènìyàn. Ṣùgbọ́n kò sí àbẹ̀tẹ́lẹ̀ kankan tẹ́lẹ̀ fọlọ́run. Torí náà kò sí ẹni tó lè bọ́ nínú ìdájọ́ Ọlọ́run. Tó bá wá rí bẹ́ẹ̀, a jẹ́ pé èmi àti yín gbọ́dọ̀ máa ṣàkíyèsí ìgbé ayé wa dáradára, pàápàá jùlọ ìgbé ayé wa àkọ́kọ́. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wa áńgẹ́lì ni wá nígboro, ṣùgbọ́n èṣù ni wá ní kọ̀kọ̀. Kíyèsí ìgbé ayé ìkọ̀kọ̀ rẹ, kíyèsí ìgbé ayé gbangba rẹ pẹ̀lú. Kò sóhunkóhun tó sápamọ́ fún Ọlọ́run. Ọlọ́run mọ ohun gbogbo, ó sì rí ohun gbogbo. A kò lè fi ohunkóhun pamọ́ fún un. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa nígbà gbogbo. Bí ẹ̀kọ́ yìí bá bùkún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ìléwọ́ yín, lórí ẹ̀yọ ayélujára yín, nínú ìjọ yín àtàwùjọ tẹ́ ẹ wà. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ká máa fi ẹ̀kọ́ yìí ránṣẹ́, fọ́nrán ẹ̀kọ́ yìí ká máa fi ránṣẹ́ sí orí ìkànnì WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí ìkànnì WhatsApp wa yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta àtẹ́rin 8 ọ̀kan 3 ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí orí ìkànnì WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀ tààrà, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí ìkànnì WhatsApp wa yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 2 8 ọ̀kan 3 ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí orí ìkànnì WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí orí nọ́mbà WhatsApp wa yìí +234 81 11 32 99 55 +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa ní kíláàsì ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa kọ̀ọ̀kan. Àdúrà mi ni pé ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ kìíní oṣù kẹfà 2025 yìí tá a máa kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó ṣe wa ń yè jù báyìí lọ. Ẹ jẹ́ ká tètè dé sílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ìjọ wa. Ẹ jẹ́ ká kópa tó tọ́ nínú ìpàdé yẹn, nínú ẹ̀kọ́ yẹn. Olúwa ó sì bùkún gbogbo wa lọ́pọ̀lọpọ̀ lórúkọ Jésù. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa. Thank you. God bless you.